Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tí fídíò mi bá ti débẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sórí YouTube channel mi, Owolabi Money TV. Ẹ bá mi subscribe. Mo need more subscription lórí YouTube channel. Tó bá ti ń wo àwọn fídíò mi, jọ̀ọ́ bá mi lọ subscribe sórí YouTube channel Owolabi Money TV. Ẹ máa rí àwọn fídíò oríṣiríṣi tí mo ti post síbẹ̀. So ẹ jọ̀ọ́, láàárọ̀ yìí mo máa sáré sọ àwọn ọ̀rọ̀ kan, àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Mo fẹ́ kí àwa tí a jẹ́ ọmọ Yorùbá ká jọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò, ká gbé sọ́pọlọ, ká béèrè lọ́wọ́ ara wa pé àwa tí a jẹ́ ọmọ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá ń sìn? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀sìn. Gbogbo ẹ̀sìn tí mo máa sọ̀rọ̀ lẹ́nìí, mo máa sọ̀rọ̀ lórí ẹ̀sìn méjèèjì ni. Torí mo rí àwọn question tí ẹnìkan béèrè lọ́wọ́ mi pé kí ló yẹ kéèyàn máa ṣe téèyàn bá fẹ́ rí ojú rere Olódùmarè, àbí téèyàn bá fẹ́ rí ojú rere Ọlọ́run. Nígbà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Ìsìlámù pé ẹ̀sìn Ìsìlámù ó ń da ayé rú ni. Kì í ṣe pé à ń sọ bẹ́ẹ̀ pé ó ń da ayé rú. Bó ṣe rí nìyẹn. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì, báwo ló ṣe máa dáhùn kápápá. Ní ilẹ̀ Yorùbá, mo máa tún sọ nínú àwọn fídíò mi, ní gbogbo àgbáyé, ṣé a ní ìwúlò ẹ̀sìn kó tó di pé a súnmọ́ Ọlọ́run? A ní ìdí ẹ̀sìn kankan ká tó súnmọ́ Elédùmarè. Kì í ṣe pé ò ní mọ̀ pé Ọlọ́run wà, Ọlọ́run ń bẹ. Ṣùgbọ́n báwo ló ṣe lè súnmọ́ Elédùmarè? Òun ni pé kó o jí láàárọ̀ kùtù, kó o gbàdúrà sí orí ẹ, sí ẹlẹ́dàá ẹ, ní èdè ẹ, ní ọ̀nà tó mú. Ẹ jẹ́ n tí tó sọ fún gbogbo wa, àwọn tó ń mẹ́sẹ̀jì mi. Tó o bá jí láàárọ̀ kùtùkùtù, gbá orí ẹ mú, pé àwọn ọmọ ẹjọ́, bá wọn sọ̀rọ̀ ìyànjú. Bí àwọn baba wa ṣe ń ṣe nìyẹn, kí ẹ̀sìn tó wá da gbogbo ayé rú ń sìn. Ó ní gbọ́nà àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún wa. Gbogbo ẹ̀yin tó bá ń ṣe ẹ̀sìn Mùsùlùmí especially, kò sẹ́ni tó ń ṣe ẹ̀sìn yẹn. Ẹni ẹ̀sìn téèyàn bá tẹ̀ ń sìn, tó bá ti jẹ́ pé ẹ̀sìn, ó máa ń yí ọpọlọ èèyàn sí òdì ni. Nígbà tí èèyàn bá ka àdìtì, tí àdìtì wa ń sọ fún ẹ wípé ìyá tó bí ẹ lọ́mọ, ìyá tó tọ́jú ẹ, tó dẹ̀jẹ̀ lé ẹ lórí, wọ́n ní ìyá náà tí ò bá ti jẹ́ kó ṣe ẹ̀sìn Mùsùlùmí, nínú àdìtì ló wà o. Wọ́n ní kó lọ ra mílíkì agolo 6, kó lọ kó fún ìyá ẹ pé ọmú tó mu ní àyà ẹ ó ti sá padà fún nìyẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ já gbé sọ́pọlọ. Kẹ́ wá sọ fún mi wípé Elédùmarè tèmi pẹ̀lú yín mọ̀ nílẹ̀ Yorùbá ló ń sọrú ọ̀rọ̀ yẹn. Ṣé rí tí èèyàn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn nígbà míì, ẹlòmíì máa ń gbé fà, wọn kì í ronú sí. Ìwé tí mo kà ní, mo máa sọ fún àwọn èèyàn, àwọn ẹlòmíì ẹ̀sìn méjèèjì ni mo ṣe. Inú ẹ̀sìn Kìrìsìtẹ́nì mo ṣe Islam. Èmi fúnra mi ni mo wá jókòó, mo wá lọ ka àwọn ìwé yẹn fúnra ara mi lẹ́sẹẹsẹ pé ṣé lè tọ̀nà, ṣé lè yóò tọ̀nà. Kò sẹ́ni tó sọ fún mi, kò ní pé bóyá ó ní nǹkan kan. Nígbà tèmi náà wá jókòó, tí mo wá ń kà á, ni mo rí pé àwọn eléyìí kò make sense. Nínú àlùkùránì bí kan tí mo máa ń sọ, Allah ní ilẹ̀ Lárúbáwá, ó ń sọ fún nínú àlùkùránì wípé àwọn kan ti wà tó ń bọ̀ wọn ti délé ayé. Ẹ máa gbọ́ mi o, ìwọ tó bá wo fídíò mi kó wá fọpọlọ sí. Àwọn kan ti wà tó yẹ pé òun Allah ni o, kì í ṣe Elédùmarè tẹ́tẹ́ mi mọ́ o, tóun ti dá o. Ọmọ ọ̀nà ni wọ́n o látọ̀run o. Láti bẹ̀bẹ̀rẹ̀ di bàbá wọn kó tó di àwọn ọmọ gan náà ti jọ́ ọmọ ọ̀nà. Kí ìgbà tí ìyá wọn ti lóyún wọn sínú náà ti di ọmọ ọ̀nà. Ṣé Elédùmarè tèmi pẹ̀lú yín sì lè sọ̀rọ̀ ẹ̀? Ṣé Allah yẹn ló tún wá sọ wípé òun wá pe èèyàn kan láṣẹ, Allah ló ti dẹ́ni yẹn lọ́mọ náà, gbogbo ìwà burúkú tẹ́ni yẹn wà, Allah yẹn ló ti gbogbo fún un. Kí la wá ń bú àṣetánì fún? Mo máa ń béèrè question ni, ṣé àṣetánì ló yẹ ká máa ṣépè fún ni àbí Allah? Nítorí kí ni? Allah lóun lọ bá afinimọ̀nà. Allah ní òun ní ẹni tó ń ṣìyàn lọ́nà.
aláàní ẹni tóun bá dẹ̀ ti ṣì lọ́nà kò sẹ́ni tó lè dá padà. Ìrònú iṣẹ́ rí gbogbo àwọn nǹkan tí mò ń sọ èmi ò sọ nípa mi ì sọ níròrí kí n fi bẹ̀sìn jẹ́, kì í pé mò ń sọ níròrí pé mo fi ń láti fi kàn yẹ̀yẹ́ no, mò ń sọ fún wa wípé àwa tí a fẹ́ wọnú ẹ̀ nígbà tó bá bímọ sìn ìwọ abiyamọ kó máa gbọ́ mi mọ́mọ́ ẹ̀ kúrò nílé kéwú ẹ̀ lọ mọ́mọ́ yín kan máa kọ́ṣẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín lọ sílé ìwé. Nígbà tó bá bímọ sìn tó mọ́mọ́ náà tó ràn lọ lé kéwú tá ń sọ fọ́mọ náà nílé kéwú pé ìwọ ọmọ wa o torí pé ìyá ẹ̀ ò bá ẹ ṣe ẹ̀sìn yẹn o, bóyá wóróbo ló ń tà, bóyá ò ń ta orí eku orí ẹja ni, bóyá babaláwo ló ń ṣe ni, bóyá oníṣègùn ló ń ṣe ni, tí wọ́n á sọ fọ́mọ náà pé má bá bàbá ẹ̀ ṣe o, ìwọ fúnra rẹ̀ ṣé wọn pé ìwọ fúnra rẹ̀ ló lọ fa ogun yẹn sínú ayé ẹ̀. Torí Allah ti sọ wípé ẹni tí ò bá ti ṣe ìsìláàmù ó ní wọn gbọ́dọ̀ bá ṣe nínú àwọn àfáà lè máa sọ fún yín wípé Allah náà ló ní ká fẹ́ràn irọ́ náà pa o. Nǹkan tí alukurani sọ fún wa ni wípé ẹni tí mùsùlùmí bá ti fẹ́ràn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló ń bá sọ, kì í ṣe ìwọ tó ń ṣẹ̀sìn míì. Mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló ń bá sọ kó máa ṣe dáadáa sí. Nǹkan táwa ò mọ̀ láàmú when you know things ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn wa kán mọ̀ nípa ẹ̀, ká kígbe fáwọn èèyàn tí ò tí ì mọ̀. Gbogbo nǹkan táwa náà ń ṣe yìí bíi pé àfẹ́kílẹ̀ Yorùbá dàrú kó má di pé ó máa dọjọ́ ọ̀la ọmọ máa rí ìyá ẹ̀ á máa sá lọ tí kinní bá ti gbilẹ̀ jù lọ́dọ̀ wa. Nǹkan tó sì ń yọ àwa ọmọ Yorùbá ni wípé àdàbí ilẹ̀ Haúsá tó jẹ́ pé wọn ò ní ìyá ọmọ ọdún 3 4 ó ti dà wọ́n sí títì. Kí ló ń fà á? Torí àwọn wèrè ẹ̀sìn tó gbélé wọn lọ́wọ́. Nígbà tí ìyá tó bí mi lọ́mọ ń sìn tí àdìtì kan sọ fún mi wípé kí n lọ ra mílíkì kékeré kí n lọ kó fún ìyá mi àgọ́nà ìfà pé torí pé kò ṣe ẹ̀sìn ìsìláàmù kí n kó fún ìyá mi ọyàn tí mo mú láyà ẹ̀ nìyẹn. Ẹ mọ̀ wípé orin tí Yorùbá máa ń kọ ọmọ tó mọ̀ ìyá rẹ̀ lójú ó tí ló tọmọ náà pa, ìyá tó jìyà pẹ̀ lórí rẹ̀, bàbá tó jìyà pẹ̀ lórí rẹ̀, ọmọ tó mọ̀ ìyá rẹ̀ lójú ó tí yóò tọmọ. Orin yẹn ilẹ̀ Yorùbá ló wà, kì í ṣẹ̀sìn kan ló kọ́ wa, kì í ṣe pé bóyá ẹnu alukurani láti rí kà, kì í ṣe pé bóyá inú bíbélì láti rí kà. Àwa Yorùbá ti ní ìṣe wa àṣà wa láìka bíbélì láìka alukurani a ti ń ṣe dáadáa. Ẹ rí àwọn ọmọ míì sìn wọn ò tọ́jú ìyá àti bàbá wọn nígbà tó ti gba wèrè mẹ́sìn. Chọ́ọ̀chì gan náà wà ń bẹ torí nínú chọ́ọ̀chì ló ti máa rí pé má lọ sílé bàbá ẹ o, má lọ sílé ìyá ẹ o, ìyá yẹn ló ń ṣe ẹ o. Ìyá mi ń jìyà ń sìn ní ọ̀dọ̀ wa ń bẹ yẹn tó jẹ́ pé kò rí ọmọ ó dẹ̀ tọ́jú ọmọ. Mo fi máa sọ fẹ́ lòmíì tẹ́ bá rí ìyá mi tó ń jà wá ní àmọ́ nǹkan tí no ẹlòmíì wọ́n kẹ̀yìn ẹ̀ sọ́mọ ẹ̀ ni wọ́n kẹ̀yìn ọmọ ẹ̀ sí ni torí ẹ̀sìn olórí burúkú tá a gbà yìí. Ó lè wà successful nínú ilé ẹ without going anywhere kó ra máa gbàdúrà ẹ ó wá jẹ́ bẹ́lẹ̀ ẹ̀gbọ́n náà ló gbọ́kànlé jí láàárọ̀ kùtù kó kà á kó dẹ̀gbá bí iṣẹ́ ẹ lọ. Nǹkan tó fà á ní ọ̀dọ̀ wa tó jẹ́ pé gbogbo nǹkan dáradára ni pé ìjọba wa tí wọn ò rí sí ọ̀rọ̀ wa ká ní pé ìjọba wa ti solve 75% problem wa Nàìjíríà kí náà ti wà ní kómi ti wà kíkíní ẹ rí pé ẹ̀ ní rí ẹyẹ ní church àbí mọ́ṣáláṣí kán gbéṣẹ́ lóní kálukú lọ́wọ́. Ṣùgbọ́n kí ni àwọn pípù yìí ti wá lò ó fún wa láti jẹ́ ká rí wọn bí Ọlọ́run wa. Kò dẹ̀ sí nǹkan kan tó nínú gbogbo àlùkùránì pátápátá látòkè désẹ̀lẹ̀ kò sí nǹkan tí àlùkùránì lè ṣe fún yàn. Irọ́ ni gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá lóun fẹ́ ka tàbá tí àdáwà ní kò lọ kà á. It could nothing. Wọ́n kàn fi wá da gbogbo ẹ̀sìn wa rú ni. Àmọ̀ràn mi nìyẹn fáwọn Yorùbá tí gbogbo wa bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ẹ wo nǹkan tí àwọn Fúlàní ń ṣe tán gbalẹ̀ káàkiri yẹn nǹkan tí alukurani sọ nìyẹn. Torí alukurani ní tí a bá dé ìlú ẹ tá a bá ti sọ̀rọ̀ Allah fún ẹ tó o bá lóògbà ó ní ká bá ẹ jagun tá a bá bá ẹ jagun tá a bá ti kọ́ńkà ìlú yín àwa la nílẹ̀ nìyẹn ẹ̀yin máa máa ṣerú fún wa. Òun ló ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá lẹ́ni tẹ́rí gbogbo àwọn Haúsá tán ti dẹrú Fúlàní kékeré tẹ́rí pé nísìn gbogbo wọn ẹ́míà ilẹ̀ Haúsá ń sìn Fúlàní ló ń jẹ́. Ó dàbí pé kò tẹ̀ sí Haúsá nílùú yẹn mọ́ ni. Ṣé rẹ̀ la fẹ́ kó ṣẹlẹ̀ sí wa? Ẹ jẹ́ ká rò ó dáadáa.
kò ń ṣe pé bóyá èèyàn fi ń ba ẹ̀sìn jẹ́ àbí kankan a fi ń pera wa ṣàkíyèsí ni kó tó wọ̀ wá lẹ́wù kó tó di pé ọmọ wa náà máa rí wọn máa sákàkiri nínú ilé ọmọ tó fowó ara ẹ̀ rán ní skul tọmọ náà ò ní tọ́jú ẹ̀ tó lọ́ máa tọ́jú àwọn àfà. ẹ̀yin èèyàn mi àmọ̀ràn mi nìyí, má fi ẹ̀sìn ṣe ilé ayé ẹ, fi ọmọlúàbí kó fi ṣe ilé ayé ẹ kí ilé ayé ẹ kó lè gún gẹ́gẹ́, kó lè tọ́jú ẹbí, kó lè tọ́jú ara, kó lè tọ́jú àwọn tó wà lẹ́yìn ẹ. àmọ̀ràn mi nìyẹn láàárọ̀ yìí. ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ subscribe sórí YouTube mi Owolabi Money TV. ẹ jọ̀ọ́ ilé ayé wa dá o. Thank you very much. A tún máa rí a lọ́la.